ẹ̀mí rẹ̀ bọ́ lẹ́yìn tọ́mọ rẹ̀ yìí kú. Àwọn ọmọ mẹ́ta tó kù, àkọ́bí ìyẹn tẹ̀ sì ṣojú àánú díẹ̀. Òkú bàbá yìí bọ́ ṣe gbé lọ sílé ìgbókùúsí téléyìnbó ń pè ní mọ́ṣúárì rèé o. Bàbá yìí káwọn ọmọ wọ̀nyí tó ráyè láti sìnkú bàbá wọn, ẹ jẹ́ mọ̀ wípé ó lo ọdún 4 ńbẹ̀. Lágbára Ọlọ́run, ọmọ ológo wa ò ní ṣáájú wa lọ. Ẹ̀kọ́ tí mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká dìmú nínú ìtàn tí mo mú wá lónìí, torí pé ìtàn láyé o. Gbogbo ẹ̀dá alààyè, ẹ má jẹ́ á fọmọwọ́mọ o, ẹ má jẹ́ á máa rántí pé òní la rí, kò sẹ́dàá tó mọ̀la. Elédùà ló mọ ilẹ̀ tó máa mọ́ olúkálukú wa. Lágbára Ọlọ́run, èmi àti ẹ̀yin a ò ní fojú sunkún o. Ṣómìwá Emmanuel lẹ̀ ń gbóhùn rẹ̀ láti ìkànnì HMV TV, níbẹ̀ láti mú wá. Ó yẹ ní nǹkan kan tẹ́ ẹ fẹ́ bá wa sọ, ẹ pe nọ́mbà yìí 080 32 72 84 13 080 32 72